ẹ wọ ẹ jẹ́ kí n sọ fún yín oyún yìí èmi mo ní kò dẹ̀ sí ẹ tó lè gbà. ìwọ fún olórí pẹ̀lú èjì ẹ̀ ìwọ ṣáńkó Rashidi ìwọ. èmi. ló tó pa ẹ lẹ́nu fún pẹ̀ ṣáńkó ojú kókó ló wà lè jí lọ. àwa kí ló ń ṣẹ̀yìn ẹni mi ò rí ara mi wàláì mi ò rí. nígbà ló fẹ́ rí pẹ̀lú tó gbé sójú yìí balógun wẹ́dà ó ṣe lè rí mi báyìí Steve Wonder. ẹ̀yin ló yẹ kẹ́ tó lé ẹ̀ tún wá ń bẹ wàláì tàbí sọ́mọ̀ sọ́mọ̀ wàláì máa ní kó ṣe yín léṣe ojú yín gan máa tójú yín mọ́lẹ̀ máa bẹ́ẹ̀ yín jẹ. bẹ́ẹ̀ yẹn náà mi yóò folópo rúbọ àwọn ìyá mi ó mu a kà máa fọdún wọ́dún ni pé àjọ̀dún yóò bẹ̀tà lásìá báyìí ìjẹ́ lásìá bẹ̀tà wọn máa fọdún wọ́dún tó bá fi kú rèmi mo sọ bẹ́ẹ̀ wàláì àti màṣọ́gbọ̀n ló kù. mi ò lóyún àárọ̀ dalẹ̀ rí. bí ẹ ò bá rí arábìnrin yìí kẹ́ lọ rèé bẹ́ẹ̀ kẹ́ fẹ́ padà bí ẹ ò bá fẹ́ ẹ ráre ju ààrẹ fúnra rẹ̀ gan lọ bí wọ́n ṣe fún wọn wá mi. how many years ló kù kó ṣe tán ó ní 3 years péré after 3 years adé ṣe wedding. 3 years ọmọ tó bá ń gbọ́n tó bá gbórí dúró wọ́n fẹ́ gbẹ́ ẹ ni àwọn tèmi gan nígboro ọmọ kò láéláé mi ò lè gbárù ẹ̀. bọ̀ kí ni gbogbo eléyìí náà èèyàn láti bá yín dá sí gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ náà aṣáájọ ń papọ̀ láti bẹ̀rẹ̀ ní ṣe bí bọ̀dá. a ní ìyàwó àbímáyé ìyàwó àbímáyé bolúwa pé ìyàwó àbímáyé. sọlá nàbí nìkẹ́yìn. ẹgbọ́n sókè sẹ́lẹ̀ wà ní Nabili Mustapha. àìpẹ́ iná jáde wọ́n lọ sí airport wọ́n padà sí Canada. yé mo dáràn orí mi. ọpẹ́ fọ́lọ́run alábíàdé ó ṣe jẹ́ ọpẹ́ ni wọ́n fi máa ń gba ẹ̀fún ọrẹ o. kí ló ṣe gangan náà. ìwé ìyá ti jẹ mí lọ́tọ̀ ọ̀nà ìyá ti jẹ mí ẹ̀rọ ara mi ìyá ti jẹ mí ìyá ti jẹ mí. a ní sọ fún oúnjẹ lẹ̀ lẹ́ni dá mi lóhùn sọ fún oúnjẹ lẹ̀ lẹ́ni torí pé kí n wá kíchìn kan sóúnjẹ fún ẹ o má bẹ̀rẹ̀ sórí mi pé sórí ìwọ náà pé èmi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. sọlẹ wà lánàá àbí yèrè kẹrẹ. sàlá wàlẹ́ ìsálàm. àbá àrọ wá sí. lẹ́yìn ìgbà tá a ti gbórúkọ ọmọ jáde tán. àwọn àbá wa sọ pé kí lẹ sọ. Kúnlé ta ni àwọn àǹtí. ìyàwó mi nìyẹn. Kúnlé. ẹ ká sọ. ìyàwó. kí ni wọ́wọ́ yìí kọ ẹ̀yìn ẹ síbí kọ ẹ̀yìn ẹ kọ yìí síbí. wonderful. pátá lọmọdé ìwọ yìí. àwítán ó bẹ̀rẹ̀ sí ní gàṣẹ̀ kiri gbogbo school compound ó kẹsẹ̀ kan sókè ó lóun one leg up kò sí nǹkan tó máa ṣe fún mi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ no let me talk to these people they are not my stuff. bẹ́ẹ̀ ọkùnrin ṣe máa ń sọ nìyẹn bẹ́ẹ̀ ṣe máa ń sọ nìyẹn ìgbà tọ́wọ́ yóò bá tí ì tẹ̀kù dàlẹ́ máa máa ṣe bẹ́ẹ̀ yẹn tọ́wọ́ yín bá ti tẹ̀ nǹkan tẹ̀ ń wá ń sìn yìí ẹ máa dá lágbára ni. agbẹ́rẹ́ kan ló sọ pé kíkẹ́ máa mú wa. ọ̀rẹ́ ò sí mọ́ kárẹ́ ní bàrìn ló kù ó yẹmi àwọn ìyàrí o. ó faraya pátápátá sinimá tuntun òjijì ìka ẹ tètè mú yẹmi àwọn olùkọ́ mọ́ sàmójú ọlọ́yàpá o. iṣu àtàyànyàn yà ń pẹpẹ skàtàskàtà àkàrà túnṣẹ́pọ̀ àṣírí tún kù à. tí àbálògùn ti fọ́gbà ayé gàgbẹ́gẹ́dẹ́ gbiná ikú ń bọ́ mọ́rin ọmọ òfúra wọn tó ti jọ́ ọmọ gbé o. sinimá tuntun òjijì ìka starring Fúnṣọ́ Adéolú mojú ọláìyá yẹmi àwọn mọ́dù tẹ́tí àbálògùn ajírẹ́bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fídíò kásẹ̀tì àti VCD ẹ̀ Small World Incorporated 2020 Tereko City Dúmọ̀tà Èkó tẹlifon 003-254-6540 ló gbé jáde tó ń tà ó ti wà káàkiri báyìí o. sinimá tuntun òjijì ìka Shadow of the Wicked àti Tracy ẹ̀ yáì ó lágbára o buy watch and be glad for it. pé ẹ wá fara balẹ̀ ẹ fagbalagbara ẹ fi bá tọmọ yìí jẹ́ ọlọ́mọ àtàrí tó bá bá ti jẹ́ fún èmi mọ̀ máa yẹn.
sinimá yẹn rèé ó ti jáde ohun àfòwúrọ̀ ṣe ẹ wá wáyé Péjú Ògúnmọ́lá lọ́wọ́ ọkùnrin àtọ̀njẹ ohun àfòwúrọ̀ ṣe aláìlá òbèrè ó ẹ jẹ́ kó yé gbogbo wa. má jẹ́ kí n ṣe pé bàbá gbọ́mọgbọ́mọ ní ká tọ́ alẹ́ òní obìnrin tẹ fàárọ̀ ṣe bí mo jẹ́ ọláyà bá dàgbà tó di Péjú Ògúnmọ́lá. yóò ṣe wèrè o. sinimá tuntun àfòwúrọ̀ ṣe Tèyíṣọlá mega concept ló gbé kalẹ̀ pẹ̀lú àwọn superstars òṣèré bíi bàbá Wándé Péjú Ògúnmọ́lá Délé Òdúlé Mojí Ọláìyá Olúmídé Bákàrè Fétí Balógun Táyọ̀ Adélẹ́yẹ Sọjí Táíwò Dẹ̀jọ́ Túnfúlù introducing Tèyíṣọlá Sódùnkẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fídíò cassette àti PCD sinimá tuntun ohun àfòwúrọ̀ ṣe Ibrole Films and Records 2028 Ereko City Dùmọ̀tà Èkó tẹlifíṣàn 002-317-3217 ló gbé jáde tó ń ta. ìwọ tálẹ́gbà tó fọ̀ ní ṣòkòtò yá báyìí. ṣé lè sà. yes. wọn ò fàyà sà style ni. kí ni jẹ́ bẹ́ẹ̀. èmi mọ̀ ọ́ jẹ́ bẹ́ẹ̀ ní ọ̀bẹ̀bẹ̀ tó yẹ o ẹ̀tọ́ mi ni ọ̀tá àkọ́kọ́ mo béèrè fún wọ́n sì jẹ́. kò sí nǹkan kan tẹ́lẹ̀ bá ní tiẹ̀ ṣe kókàn tẹ́lẹ̀ fi lajú ẹ tó bá lajú kó wó mi kémi náà wò ọkọ mi àti ẹ̀ṣì balẹ̀ díẹ̀ gbà ọkọ mi ṣì wà ó pé kó tiẹ̀ lajú kó sọ̀rọ̀. ṣẹ́rí ti ọ̀làjú yẹn ọwọ́ Ọlọ́run nìyẹn kù sí. Araba. kí n tí sọ wá ní kó o wí. Ifá ní àwọn onígbàwọ̀ nígbọ̀wọ́ báwọ̀ bá gbàwọ̀ nígbọ̀wọ́ àwọ̀ ọ̀tẹ̀ àwọ̀ ya. èyí tí Ifá bá wí ni ọ̀sán Ifá ìpurọ́. kí ni Ifá wí sẹ́ẹ̀. ọ̀tún ni Ifá mú. dúpẹ́ o ó sì dá olóògbé ọ̀tún Araba ọ̀tún ni Ifá mú. ọ̀dà òòrè. wọ́n bá dá ọ lójú ọ̀dà fọ́kùnkùn. ẹ mọ̀ pé àkókò ìjòyè ó sàn jẹnu mi ò ká lù ú tẹ bá jẹ kínní ó dá mi lójú pé àwọn aráàlú ò ní gbọ́rọ̀ sí i lẹ́nu. bẹ́ẹ̀ wá ń jó kiri nísìn kò sáájé bàbá òde kò sí rúkẹ̀rẹ̀ kò sọ́pá àṣẹ báwo láti ṣe. tífà mú ẹ tó yẹ kó mú ọdún mo bá ní yí lẹ́kọ̀ọ́ irú ẹ̀wọ̀ kọ́ lọ́sọ̀. èmi ń fa mú bá a sì jọ sọ Ifá ti mú mi ní. ẹ̀yin bá fẹ́ pohùn ẹnu fádà ló tó mú o. ẹ náà mo ń sọ. ọmọ pé Ifá kọ̀ọ̀kan ṣòótọ́ òótọ́ tí fáṣọ báyìí pé kí n yí padà báyìí. nígbò ní ẹ fi ìwo búra ẹ̀yin ò láképè ní. àképè èmi wọ́n pè láképè àképè kọ́ odò ọ̀tẹ̀ ni kí n láképè ṣé mo wá fẹ́ mi ara mi wéwu. o tó ń ṣọ Prince honestly irọ́ ni. ó ti tún wá ní ó yà wọ́n lẹ́nu pé àwọn ọlọ́pàá máa débi táwọn wà yẹn pé kò yẹ káwọn débẹ̀. òun try láti interrogate wọn ká tó mọ tó ṣẹlẹ̀ wọ́n kàn open fire fún wa ní. débi pé ìkan náà boys mi gan wọ́n ti pa. kí ló ń ṣẹlẹ̀ yìí ná. bàbá olóyè ẹ̀mí mi ò safe lọ́wọ́ yín báyìí o. kí ló ṣẹlẹ̀ bàbá. ẹ ti ṣiṣẹ́ iṣẹ́ kẹ. ewé àkókò ni àbí ewékewé tó yẹ lẹ́yìn àkókò. ewé àkókò ni. ewé àkókò ọ̀run ló ń bẹ níjù ká tó mú di ọmọ ká tó fi gbẹ́gbẹ̀dùn òun lọ lápá mi ọ̀tún ejìrìn ń kọ́ mi lápá mi ọ̀tún ìwé rere òun lọ lápá mi òsì ejìrìn ń kọ́ mi lápá mi òsì ìwé rere a kì í méwé kéwé joyè lẹ́yìn àkókò ìwé àkókò. késekése lèyìn o kàṣàkàṣà ni ó wà lẹ́yìn ẹ̀tọ́ ọ̀bàjáwọ́. another fantastic epic movie látọwọ́ Fatai Ismail tó ṣe sinimá afúrúgbìn lọ́jọ́sí tí gbogbo ìyẹ̀wò tẹ gbóṣùbà ìwé àkókò. ọ̀làyà ìgbò tíátà káfàtà ó rọ́jú fara ṣiṣẹ́ takuntakun níbi tí kọ́lé dòwó tó ti ń torí ọ̀làyà ìgbò ẹ̀bọ̀dọ̀ lórí ipá àjọba ìwé àkókò onígbèjì àdó bàbá àkókò ẹ̀kú ọdún àgbà ìwé àkókò. tó bá sì ti sọ làṣẹ. àdé àdèlé láwórí ó darí sinimá yìí tí gbogbo ayé ń ṣe sàdánkátà fún un ni níbi táwọn superstars òṣèré gbé pàtó rẹpẹtẹ ìwé àkókò. ẹ máa jọ tó bá nílùú yìí ẹ má jẹ ẹja tútù. a kì í fi wékéwé joyè lẹ́yìn àkókò kí ló fà á kí nìdí ẹjẹ́ àjọwọ́ sinimá ìwé àkókò kálíbà àwọn kúlẹ̀kúlẹ̀. If you want to know a real Yoruba culture, try and watch this movie ìwé àkókò. ewé àkókò ni o ewé àkókò náà kì í fẹ́ wéké.
Màmí ṣé kò ní ṣá? Àní ò lé àwọn ní kó kàn wá bá mi débi ká yọjú sí bàbá ni. Ṣé ẹ̀dẹ̀ ṣọ́pẹ́ báyàn jà? Mi ò báyàn kankan jà. Kó lè dáa ni fún gbèsè ayé tí ẹ gan-an òun ni mo ṣe wá síbi. Bàbá ló ní kí n wá fojú kọ òun torí ọ̀rọ̀ tiẹ̀ ni o. Ẹ kú jókòó. Torí ọmọ mọ́ra kì í yọ. Bó ni ti dáadáa lọ dé. Ẹ kálẹ́. Ọ̀kárì. Ẹ lẹ́. Ẹ jẹ́ o. Ẹ ṣe mo dúpẹ́. Ẹ ṣeun. Ọkú ọ̀rọ̀ ọmọ. Ẹ ṣeun. Wọ́n gbé kínní yẹn òkúta kó wọ́n gbé wa. Ọ̀rọ̀ gbé wa. Bó ni gbà ó ló dé. Kò pẹ́ ta ìdí náà. Bóun sì ti dé lọ́dọ̀ mi rọ̀lẹ́ mo ní àfárá ibi ìyá ẹni ká yọjú sí i. Túndé ọmọ dáadáa ni ọ sọ gbọ́ kàkà kí gbajúmọ̀ ọjọ́ ọpọlọ ni àwọn tí ó pa kọ̀ǹkọ̀ fún wọn jáde ọlá ọmọ dáadáa tó jẹ́ ọlá ìwà rí tó ń wù sáwà àgbàlagbà tó ìfojú tẹ́ńbẹ́lú àgbàlagbà àìmọye àwọn ọmọ ìlú wa ní ìtọ́ ti ràn lọ́wọ́ tó bọ́n wáṣẹ́ tó jẹ̀bi ọ̀pọ̀n kù ọlá àyàn nígbà táwọn wá ń ṣe ìpàdé láwoláwo à ń ṣe bí orò nǹkan kan yọjú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tiẹ̀ náà ni ọwọ́ ajẹ́ ń tọ́ bà mí lẹ́rù púpọ̀ mo wá rò wípé irú ikú tí ọba parú ìwọ yìí ó ti pa àwọn àmì lọ jìnnàjìnnà dúró ọmọ alálùbáríkà nìwọ ni mo wá fi wá bá ìyá rẹ pé kó pè ọ́ ewu ńlá kan ní bẹ wájú rẹ àwọn ewu ńlá tí wàá ń bẹ wájú rẹ yìí bọ́ọ̀ ṣe borí rẹ ńlá wá wà fún torí bójú ọba tẹ̀yìn gbètì ojú ètè kọ́ ètùtù làwa ṣe kéwu ńlá náà kó lè yọ ẹ̀bẹ̀ àwọn àgbà. Ìgbà wo la ṣe o? A lè bẹ̀rẹ̀ báyìí náà ká ṣe lóru yìí. Màmí ẹ má gbàgbé pé mo sọ fún yín pé mo gbọ́dọ̀ dé Ìbàdàn lálẹ́ torí ibi tí mò ń lọ ní aago 5 àbọ̀ àárọ̀ la. Bàbá ṣé ẹ gbọ́n tó sọ báyìí àti pé kí ni tá a máa fi ṣètùtù ọ̀hún. Ìwẹ̀ ni yóò wẹ̀wẹ̀ àwọn àgbà ni ẹyẹ ilé ńlá pèsè mọ́ nǹkan tá a tún pèsè fún. Bàbá ẹ jọ̀ọ́ ṣé ẹ gbá láàyè tó ṣe àwa ń jọ mi àwa ṣe. Ìrìn àjò ẹ̀dá pọ̀ rẹpẹtẹ fíjọ́ kan lẹ̀ fáwọ̀. Olóhùn máa jí débàdàn láàárọ̀ ọ̀la ẹgbọ́n tó sọ ń sìn. Ọba ni kò ìbàjẹ́ tó bá dìgbà mí ẹ̀ ṣe àmọ́ wọ́n fún ní nǹkan kan tó jẹ́ pé yòó ni ó jẹ́ bí agbára fún tó jẹ́ pé bíbí bá ń bọ̀. òní ọmọ arọ́bì sígbó torí kíni kò sí ní ká burú ọmọ ìṣẹ̀lẹ̀ o àmọ́ kò ní látẹ̀lẹ́ mi lọ lọ́gbọ́ díẹ̀ ìtọ́kùn ẹ̀ ń bọ̀. Ẹ ṣé mo dúpẹ́ bàbá. Màmí wá ní gbogbo ewu tó ń dárúkọ yìí. Ojúlalá kan fi ń ṣọ́rí o ṣé ẹ rí àwọn bàbá wa kò yẹ ká fi wọ́n ṣeré o wọ́n nífẹ̀ẹ́ púpọ̀ o. Ẹ jèrè kíkú bá wọlé rẹ kò ní bá àṣẹ o gbèrè sí adáǹsì ló bá da péré rẹ níbi gbèrè sí ni kó máa talari bí wọn sí wọn ojú òní ló bá darí rẹ níbi gbèrè sí ni kó máa tari bí wọn sí wọn ibi ò ní ṣẹlẹ̀ sí o. Ngbà ilé ẹbu ni ọ ìfọkọmu ẹ̀kọ tútù lálẹ́ yìí ni ẹ bá wẹkọ ọ ìfọmu sọ wárí lè àdóòdẹ ni ngbà ọ lè gbé sábẹ́ sífì ọkọ rẹ. fi sí abẹ́ wọ́n sábẹ́ sífì rẹ síbẹ̀ ọ̀kadì ẹ dákun ẹ má wàá jẹ́ kí gbé ètùtù náà tó jẹ jù. Kò ní jìn àìṣe gbọ́. Kò ní jìn jù dáàfi wa ẹ ṣeun o. olùdó sọ o. Bàbá ẹ kú ìtọ́jú mi mi ní wá lọ báyẹn ẹ gbà ẹ bá mi. Èyí pọ̀ ọmọ wa ni wọ ọ ní ṣubú ọ jèrè wọn. Onílárí kò sẹ́ni tó mọ̀lá o ohun tí yóò wù lọ́jọ́ alẹ́ nìkan kì í gbóòórọ̀ mọ́. Elédùà dákun yé jọ̀ọ́ àdúrà wa kó má ṣe jẹ́ kí búburú fún wa jẹ lọ́jọ́.
òní bá burú kò pé kọ́lá kó burú mo fẹ́ kẹ́ mọ̀ bó bá sì ń dùn lónìí ẹnìkan kò lè pé yóò dùn lọ́la agbọ́kùkù òjò dominú agbádànù ẹ ò wá ayé lóde òjò tó ṣú kó wá rọ̀ mọ́ ẹ wá wáyé ọ̀dàlẹ̀. Kélédùwà ayẹyẹ jọ àdúrà wa ó má ṣe jẹ́ kí búburú fún wa jẹ lọ́jọ́ alẹ́ wa. Wàrà ò sí lónìí wàrà máa lé wa bó bá di lọ́la ẹni eégún lé kó mi àrọ̀jù bó ṣe ń rárá ayé ló ń rẹ̀ tọ̀run ó pẹ́ títí àkàlòlò á pé bàbá ojú ló pẹ́ sí mo fẹ́ kẹ́ mọ̀ ohun tá pé kò ní ṣe ó màmá lè ṣe kádàrá kì í yẹ. Kélédùwà dákun yé jọ̀ọ́ àdúrà wa ó má ṣe jẹ́ kí búburú fún wa jẹ lọ́jọ́ alẹ́ wa. Òní bá burú kò pé kọ́lá kó burú mo fẹ́ kẹ́ mọ̀ bó bá sì ń dùn lónìí ẹnìkan kò lè pé yóò dùn lọ́la agbọ́kùkù òjò dominú agbádànù ẹ ò wá ayé lóde òjò tó ṣú kó wá rọ̀ mọ́ ẹ wá wáyé ọ̀dàlẹ̀. Kélédùwà ayẹyẹ jọ àdúrà wa ó má ṣe jẹ́ kí búburú fún wa jẹ lọ́jọ́ alẹ́ wa. Wàrà ò sí lónìí wàrà máa lé wa bó bá di lọ́la ẹni eégún lé kó mi àrọ̀jù bó ṣe ń rárá ayé ló ń rẹ̀ tọ̀run ó pẹ́ títí àkàlòlò á pé bàbá ojú ló pẹ́ sí mo fẹ́ kẹ́ mọ̀ ohun tá pé kò ní ṣe ó màmá lè ṣe kádàrá kì í yẹ. Kélédùwà dákun yé jọ̀ọ́ àdúrà wa ó má ṣe jẹ́ kí búburú fún wa jẹ lọ́jọ́ alẹ́ wa. Òní bá burú kò pé kọ́lá kó burú mo fẹ́ kẹ́ mọ̀ bó bá sì ń dùn lónìí ẹnìkan kò lè pé yóò dùn lọ́la agbọ́kùkù òjò dominú agbádànù ẹ ò wá ayé lóde òjò tó ṣú kó wá rọ̀ mọ́ ẹ wá wáyé ọ̀dàlẹ̀. Kélédùwà ayẹyẹ jọ àdúrà wa ó má ṣe jẹ́ kí búburú fún wa jẹ lọ́jọ́ alẹ́ wa. Jọ ASP Túndé Múrákì ọmọ fẹ́rẹ́. Wọ́n wà nílé sá. Ṣé mo ní wọlé? Ẹ wọlé sá. Thank you. Ẹ káàsán sá. Pẹ̀lẹ́. Ṣé ìrẹ ni ASP Túndé Múrákì. Múrákì yọ? Very good. Èmi ni. Pẹ̀lẹ́. Ẹ jókòó sá. Thank you. Ẹ jọ̀ọ́ sá, kí ni mo lè ṣe fún yín sá? Èmi ni olóyè Láre Bọ́ládé. Àwọn èèyàn yín mọ̀ mí dáadáa. Kò sẹ́ni tí ò mọ̀ mí nínú àwọn èèyàn yín. Kéèsì kan tí ó wà ní ọ̀dọ̀ ẹ̀. Kéèsì 550 million láti ZEC Incorporation ní Harrisburg ní United States. Mo ń gbọ́ yín. Then àwọn boys méjì tẹ̀ ń wá Táíwò Ládẹ̀gàn Àyìnlá Kúlódò mo mọ̀ wọ́n dáadáa. Mo fẹ́ ká ṣe kéèsì yẹn ní òkú òru kó sọ pẹ́dà lórí ẹ̀. That is 500,000 naira.
wọ́n ló ní o kò sẹ́ni tó ń bẹ pín kankan bẹ́ẹ̀ it's all yours. Olóyè. Yes sir. Ẹ gba owó ìdání náà. Ṣe rí ẹni ìrànlọ́wọ́ tí mo bá lè ṣe fún yín màá ṣe. Tí n bá understand ẹ dáadáa wípé tí gbogbo nǹkan bá níyànjú ìgbà ẹni ká tó máa fúnra wa ní nǹkan àbí. Bẹ́ẹ̀ni. Good of you. But Olóyè. Yes sir. Ẹ̀yin ni ẹni Bọ́ládé Trading Company. No, Bọ́ládé Group of Companies. Oh yes. Nigeria Limited. Bọ́ládé Group of Companies Nigeria Limited. Èmi ni chairman. Yes. Orúkọ yín jẹyọ nínú àwọn tí ó jẹ àǹfààní ìyẹn nínú owó tí wọ́n transfer illegally láti ZEC Incorporated ìyẹn tó wà ní ìlú Amẹ́ríkà lọ́hùn. Ti torí ìyẹn náà la ṣe ṣètò gbogbo ìdáṣe ìwá náà. Àwa gan ti ń wá bí a ṣe máa kàn sí yín lára tẹ́lẹ̀ ṣùgbọ́n ní sìn tí ẹ ti wá bá wa ní àgọ́ wa ń bì í sìn Olóyè ẹ nílé lọ ẹ máa ní láti ṣe statement kẹ́ sọ ìtí ẹ mọ̀ ní ọ̀rọ̀ transfer yẹn. Kémi kọ statement. Oh yes. Èmi. Bẹ́ẹ̀ni. Corporal. Sir. Well, sir. Bá mi get statement form. I need láti gba statement Olóyè tó jókòó yìí. Okay, sir. Ṣé plain form or cautionary, sir? Cautionary, of course. Okay, sir. All right. Kò dá mi tètè dá mi lóhùn. Okay, sir. Okay, well, Hello. Hello. Chief Lanre. Ọ̀dọ̀ yín náà mo wà. Ọ̀dọ̀ boy ESP. Ó dàbẹ̀ ni pé ó fẹ́ proof funny. Proof funny àṣà. Ẹ má bínú sí i. Ọmọdé ló ń ṣe. Ọmọdé ni tòótọ́. Ọmọdé ni. Ẹ ṣe ẹ drop má pè sí. Ó ṣe gan. Okay. Yes. Hello. Túndé mi ni mo sọ̀rọ̀. Shansa. That's all right. Sórí case tó wà wájú ẹ̀ mo ní interest lórí ẹ̀. Yes sir. And again chief tó ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó wà wájú ẹ̀ anything kò gbọ́dọ̀ ṣe kò dẹ̀ release ẹ̀ nísinsìn unconditionally. But sir. Obey the last order. And again ohunkóhun tó bá fẹ́ ṣe lórí case yẹn o gbọ́dọ̀ jẹ́ kí n gbọ́ kó tó di bó ṣe anything. Okay sir. Okay sir. Tá a bá rán ọmọ níṣẹ́ ẹrú ṣé kò yẹ kó fi tọmọ jẹ ni ìbàjẹ́ pé ibà àti ń tẹ báṣubàṣu látìgbàdá bí wọ́n ṣe àwa ní position tá a wà. Túndé Morakio ṣé mo lè máa lọ́ntì. Have a nice day. Thank you. Múlùmúkẹ́ àríjó àríyọ̀ là ń kọ́ ọmọ tuntun o ìyá àbúrò àbá ẹ̀yọ́. ọmọ tá ń kó jáde lónìí o àdàgbà. Ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o. Madam, ẹ bá bínú mi sí ẹ wọlé, ẹ káàbọ̀, ẹ ṣé àdúgbò àdá àmì. Ṣé kò sí ẹni problem ṣá? Kò sí olóòrùn jẹ́. Ọmọ tuntun o. Àwọn kan tó jọ pọ̀ lọ. Ẹ ṣé ẹ kú jókòó. Ẹ ṣé o. Ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ mi ẹ ṣé. Ẹ kú dìde. Àmì ní àmì àdá mi. Ẹ ṣé àwọn ọmọ mi kọ́. Olúwa ṣe o. Madam ẹ ṣé o. Ẹ ṣé àdúgbò. Ẹ ṣé wo. Ẹ ṣé o. Ẹ ṣé àdúgbò. Ẹ ṣé àdúgbò. Ọlọ́run á wò. Àmì máa. Ẹ ṣé àdúgbò.
madam kí ló dé ẹ̀ jẹun ní náà wọ́n ti àwọn ọ̀gbìn àbí ẹ fẹ́ kó bá yín jọba mi mẹ́ra wá fún wọn tàbí ọ̀sẹ̀ kí a ṣe kíá. mo bá ẹ yọ̀ bàbá ọlọ́mọ mo bá ẹ yọ̀ àdúrà mi ni pé kí n tó bàbá ṣe lórí ọmọ yẹ kí n tọkọ ṣe lórí aya kẹ́ni ẹlẹ́ni má gbà ṣe mi ṣe olú ọ̀run Èdùmàrè bá mi wò láwùyé kí n tó bàbá ṣe lórí ọmọ yẹ kí n tọkọ ṣe lórí aya. ẹ bá mi yọ̀ bàbá kọ́kọ́ ti dé o. Jọ̀ọ́ máa ń dá. ẹ ṣẹ́gun orí dábì ti dé abínú ẹ̀ ò dùn ni mi ò rọ́kọ̀ ẹ ṣe bọ̀ ẹ ṣe àdúgbò ọkùnrin mẹ́ta. ó yá ṣẹ́gun wọ́n sáré wá lójú kó wá lójú kó. ẹ bẹ jókòó ẹ jókòó sí ẹ jókòó sí. ó wà bẹ́ẹ̀ pẹ̀lẹ́ gan. bàbá abílẹ̀ mi ẹ bá yọ̀ náà. wọlé ẹ bá mi yọ̀ bàbá àkọsídé. bàbá àkókò ọlọ́run á wò ọlọ́run á dà sí. ìyá kòkó ìjẹ́ ìyá ṣẹ́gun ò tí ì lọ. àti ìyá ṣẹ́gun àti ìyá yìí sùn gbogbo wọn pátápátá ló wà mẹ́ fàájì ń ṣàn ẹ̀yẹ ìjókòó ní ilé iṣẹ́ ń bọ̀. ìṣoníṣẹ́ aláṣẹ fàájì. aláṣẹ fàájì. ọjà òun ti rò pé òun lè dé mọ́ ni ṣá. wa ṣé gbogbo orúkọ tí mo sọ fún ẹ lórí fóònù gbogbo ẹ̀ náà sọ mọ́ mi ṣá. pátápátá wo everybody ló fún lórúkọ ọkùn fún lórúkọ ìyá onígàrí fún lórúkọ everybody wo orúkọ tó fọmọ mi ń lọ bíi 14. 14 kóga o wọn bá a sọ ní 40 orúkọ tèmi sọ la máa tẹ̀mọ́ lórí. mo rí ẹ lọ́rùn ẹ̀ orúkọ tèmi fún kọ́ dámi lóhùn ó máa ń pọ̀lẹ̀ ní bàbá àgùkù náà nìyẹn dámi lóhùn ọmọ tí wà ní àwa lábí àwa ní bàbá ọmọ yìí. ó ti lọ bẹ́ẹ̀ pẹ́já mo lérò pé o ti wá ṣetán láti wá fara mọ́ wa díẹ̀ báyìí. ara ohun èmi náà ṣùgbọ́n mo ń láti padà lọ sẹ́nu iṣẹ́ láàárọ̀. ó sọ fún ọ pé ìyàwó ẹbí mọ nílé ni. ọ̀dà mi special duty kan mo wà ń sìn tó yẹ pé mi ò lè ní time yẹn wọ́n fún mi láàyè yẹn rárá. In fact mo lọ síbi iṣẹ́ láàárọ̀ ẹ̀ ó ti o ìgbà tí mo close mo sáré bọ̀. Anyway ṣé wàá ṣàwà lọ wo bíbí yẹn. bẹ́ẹ̀ni ní kẹyọjú sí o ọmọ ìkéré o ìbọ. àṣà lè máa ṣe yẹn sí i. ní sùúrù o nílò sọ yẹn anything can happen ojú ẹ tó tutù láì. túnẹ̀ ọkùnrin mẹ́ta ẹ ṣáà ní sùúrù. Adúní Adé èmi máa ní ẹ̀wọ̀n ọ̀rẹ́ mi báwo ṣe wà ẹkújọ́ mẹ́ta àwọn ọkọ̀ wà ń bẹ́ o. Adúní kí ló lẹ́ẹ̀dẹ̀ tó fi sáìtì kan rẹ́ǹtì ní ilé. máa gbọ́ kò máa ṣàdéhùn yẹn láàrin mi àtẹ̀gbọ́n mi wọ́n máa ṣì yọ̀ǹda ibẹ̀ fún mi pé kí n máa gbé bẹ́ẹ̀ ni kí wọ́n lọ fi lé nílé rẹ́ǹtì. orí sọ́ṣá bí àfihàn lẹ̀ ọ̀tọ̀ ní ti ń bá wà kí ló wá dé táàrí ẹ níbi ìkómọṣadé lánàá. sórí ní àná yẹn ó máa wù mí wá o ṣùgbọ́n ní àtijẹta ni mo ti ní àlejò kódà ó ẹ̀ṣẹ̀ lọ ń sìn tó ẹ kó báyìí tèrè láàárọ̀ yìí ni ò bá bá níbẹ̀ ni gbogbo wa ti jẹun àárọ̀ láti ṣe gbogbo ẹ̀ kó tó máa lọ. ó mi wà báwo dẹ̀ ní ṣé patí yẹn dùn gan. wọ́n try níwọ̀nba tí wọn. a dúpẹ́ fọlọ́run. Adùnní àwọn tó ní wọ́n ń wá àlejò tó ń wá ẹ wá yìí kí ló dẹ̀ dé òdẹ̀dì kan ṣomú nú wọn látijọ́ yìí. ó ṣé ọ̀rẹ́ mi ẹni tó bá fẹ́ràn náà ló máa ń bẹ́yàn sọ̀rọ̀ ṣọ́dọ̀ gbogbo àwọn tó ń ṣe ń wá yìí èmi ò tí ì rí Mr. Right mi bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mọ̀ pé tó bá pẹ́ tó bá yá màá rí tèmi nínú. ó dà
Ọlọ́run á ṣe èyí tó dáa. Báwo dẹ̀ ni ọjà yín? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àtijẹ́ta tí mo ti tọjà dé, gbogbo ọjà tí mo rà kò tí ì dé o, ẹ̀rù dẹ̀ ń bà mí. Bàbá láàrin tí mo dẹ̀ ń gbọ́jà pé kó bá mi gbé wálé, bàbá yẹn mi ò rí láti jẹta yẹn. O ò pé ni. Mo pé àǹtí aago ẹ̀ ò lọ. Ṣé rí àwọn dírẹ́fà tó máa ń bá wa kó ẹrù yìí, àwọn ayé àti tọ̀run ni wọ́n. Àti fún kọ́sítọ́ọ̀mù lówó, òun ló máa ń diṣẹ́ fún wọn, ló máa ń ní wọn lára. Báwo ló ṣe máa ṣe ń sìn? Nǹkan tó kàn ṣẹlẹ̀ ni wípé àwọn tá a jọ lọ níjẹta, àwọn náà sọ pé àwọn ò tí ì rọjà àwọn gbà. Má fi tiwọn ṣe o. Wọ mọ́tò kó lọ sí Àjàṣẹ́ o. Kò sí iye ìgbà tó máa fi dé Àjàṣẹ́ o. Fẹ́kọ̀ọ́ létí ìjọ láàárọ̀. Bọ̀dá mi. Báwo ni? Pẹ̀lú bàjẹ́. Adúpẹ́. Mo ṣáà ń gbọ́rọ̀ Àjàṣẹ́ ẹ̀pọ̀ ni àbí ti sẹ̀mẹ̀. Ìta tí máa ń rajà jù. Ẹ̀yin obìnrin gbogbo tó bá yọ ṣàjọrọ̀ owó lọ. Pẹ̀lẹ́ ká sọ mọ́ ìjà aláàfíà ni. Kíkẹ́ lọmọ. Yes ma. Ẹ̀gbọ́n mi ti máa ń sọ fún yín. Àtàjọ wa mọ Chief Bọ́ládé ńlẹ̀ yìí. Ojú ni wọ́n wọ̀nyí ṣàìmọ̀ olókùn. Ká ṣáà máa ṣe dáadáa. Láàrin Bọ́ládé ìzìnnì. Ẹ pẹ̀lẹ́. Ẹ dẹ̀ kú ìtọ́jú wa, ọwọ́ yín á máa ròkè, àbùdí nítorí òkun ọwọ́ yín á máa ròkè sá. Ṣé madam, ká ṣáà máa ṣe dáadáa, kọ́lọ́ máa jẹ́ àṣẹra wa. Àǹtí, mo ti fẹ́ máa lọ láti lọ ṣe palẹ̀ mọ́ tajà ṣé yẹn láàárọ̀ rẹ̀. Gbàdẹ̀ tó máa rí. Ṣé kìí ṣe mi ni mò ń lé ẹ lọ? Rárá sá o. Ó dàbọ̀ sá. Ó dáa kó ọ̀rọ̀ ajé o. Ètò ló tó bá ṣe jẹ́ kó pè mí o. Ó dà sá. Jókòó báyìí. Ẹ̀gbọ́n mi. Ẹ sá. Pẹ̀lẹ́ Àdùnní. Ẹ sá. Pẹ̀lẹ́ kù sí mi ni. Báwo lọ jà ẹ? Bọ̀dá mi adúpẹ́ fọlọ́run. Ṣé gbogbo nǹkan ń lọ déédéé? Alhamdulillah. Ó ti ẹ̀rí nídìí ọ̀rọ̀ ọjà ẹ náà. Mò ń ronú bí n tún ṣe lè ràn ẹ́ lọ́wọ́ ọjà ẹ ṣe máa ní lọ síwájú sí. Bọ̀dá mi ò ṣe ẹ̀ṣọ́ Ọlọ́run àkókò jẹ́ kẹ́ pẹ́ fún wa. Ọlọ́run tó ti rí yín tó fi ń ṣara síwájú wa kò ní sọ yín dèrò ẹ̀yìn láéláé. Ìtorí tí Ọlọ́run náà ṣe bùkún yín ọlá yín ò dẹ̀ ní lọ sẹ́yìn. Okùn ọmọ ìyá tó wà láàrin wa ò ní já. Àdùnní tí n bá kọ́lé fún ẹ kò pọ̀ jù. Pàtàkì ọ̀rọ̀ tí mo wá rí ẹ fún Àdùnní gba chẹ́ẹ̀kì 500,000 naira nìyẹn. 500,000. Owó yẹn wàá lọ fi wá ilé tó dáa tó mọ̀ pé ó fìtì ẹ̀ wàá lọ fi gbálé. Nǹkan tẹ́ ẹ̀ sọ fún mi ni pé kí n lọ fi owó ìrẹ́ǹtì lé kí n kúrò ní bíbá. Èmi nílò bí kò dẹ̀ yẹ kí n bọ́ ẹ sí hòhò bẹ́ẹ̀ yẹn ìyẹn ni mo ṣe ní kó gba ilé kí wọn náà rìn síwájú. Ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run máa ràn yín lọ́wọ́. Lóòótọ́ lòwe àwọn àgbà yìí wọ́n á ní kàwó làsọ tẹ́nitẹ́ni ẹ̀yin pé kí n kúrò nínú ilé yín kí n lọ gbalé síta. Ẹ ṣé mo dúpẹ́ bọ̀dá mi. Àdùnní ojú ṣẹ́ẹ̀kì lù mí. Èmi ojú ṣẹ́ẹ̀kì lù mí ìfowó yìí. Ojú ṣẹ́ẹ̀kì lù mí Àdùnní. Ṣé owó ìkéré fún yàn láti gbalé ni? Mo dẹ̀ ní mi ò fẹ́. Ṣé bẹ́ẹ̀ mi ni mo ní ilé mi mo dẹ̀ sọ fún ẹ pé kó kúrò ní ilé mi mo ní ìdílé mi mi ò tún bọ́ ẹ sí ọ̀ mo tún fún ẹ lọ́wọ́ pé kó lọ gbalé. Jọ o èèyàn kékeré nídìí nǹkan ẹ o kúrò ní ilé fún mi o kúrò ń bẹ̀ fún mi. Màá jáde nínú ilé yín fẹ̀kọ̀ tẹ́lẹ̀ mi kọ́ ni mo kọ́lé ó dé òun yẹn sọ pé kí n máa bọ̀ nínú ilé yín ṣó ti eyín ẹ má yọ̀lẹ̀ ayé mi ẹ má yọ̀lẹ̀ ayé mi rárá máa kúrò nínú ilé yín fún yín. Àbúrò ọjọ́ mélòó ló ní kí n fún ẹ dàbí. ọ̀rọ̀ ọjọ́ lẹ̀ ń bá mi sọ bọ̀dá mi tí ẹ lè bá mi sọ̀rọ̀ ọjọ́ ìdè lè bá mi sọ̀rọ̀ oṣù pàápàá bọ̀dá mi ẹ má ní mi lára o ṣó ti eyín mo mọ̀ pé mo wá gbélé yín ni mo dẹ̀ máa kúrò mi ìdẹ̀ tọrọ lé lọ́wọ́ yín ṣé mo tọrọ lọ́wọ́ yẹn lẹ́ni pé kí n máa bọ̀ nínú ilé yín mi ì tọrọ lé lọ́wọ́ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ẹ̀yin lè nílé yín lẹ̀ sọ fún pé máa jogún lé yín ẹ̀yin lè ní wá gbélé. tó mọ̀ náà ohun tí yóò wù lọ́jọ́ alẹ́ nìkan kì í bó. Ṣé rí i pé ọ̀rọ̀ àwọn èèyàn lé o ó ti gbàgbé pé ṣe ni mo ṣe olóore nísìnyí o. Àdùnní lè wá gbé ìdí fún èmi pọ́n láǹsì ládùúrú oore tí mo ṣe fún ẹ jọ torí Ọlọ́run ilé tó bá mọ̀ kó o ṣe tán
láti gbàgbé má gbé fún mọ̀lẹ́bí o ọ̀rẹ́ gan má gbé fún torí ó bá dẹ̀yìn ìjà ni ó dà. agbọ́kùkù òjò dominú agbádànù ẹ ò wá ayé lóde òjò tó ṣúgbó wa rọ̀ mọ́ ẹ wá wáyé ọ̀dàlẹ̀. Kélédùwà ayéjọ́ àdúrà wa ó má ṣe jẹ́ kí búburú fún wa jẹ lọ́jọ́ alẹ́ wa. Wàrà ò sí lónìí wàrà máa lé wa bó bá di lọ́la ẹni eégún lé kó mi àrọ̀jù bó ṣe ń rárá ayé ló ń rẹ̀ tọ̀run. Ó pẹ́ títí àkàlòlò á pé bàbá ojú ló pẹ́ sí mo fẹ́ kẹ́ mọ̀ ohun tá a pé kò ní ṣe ó màmá lè ṣe kádàrá kì í yẹ. ẹ ṣe gan-an ni fún wípé mo tiẹ̀ fi pàdé síbí ẹ jẹ́ mi ẹ sọ wípé obìnrin ló ń sọ̀rọ̀ ẹ ṣe mọ́. ṣé yóò mọ̀ pé olùlànà ni kékeré àná ò sí wọn ò dẹ̀ ṣe é ṣe. ẹ ṣe sà ọ̀rọ̀ kan ni mo ní kí n wá fi tó yín létí sà ṣé mọ̀ wípé àdágbé àdáfọ̀ ọkùnrin ó máa ń fẹ́ pọ̀ jù nígbà míì ẹ máa wòran bí ọkọ àti ìyàwó ṣe wà nílé yẹn bọ́kọ bá tiẹ̀ fi tọrọ sílẹ̀ ńlé ó yẹ kí a rí pé ìyàwó náà fi kọ́bọ̀ sílẹ̀ ṣọ́rọ̀ mi yé yín sà ìyẹn mo ní kí n wá bá yín sọ ṣe mọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí wípé oníṣòwò lèmi náà níbi tí mo dẹ̀ ti ń ta ọjà mi èrè ń wọlé fún mi torí pé mi gbọ́dọ̀ bo náà Ọlọ́run mọ́ra o mi gbọ́dọ̀ ṣe Ọlọ́run wípé mi ò jèrè mi jèrè o ìyẹn mo ní kí n bá yín kí n bẹ̀ yín pé kẹyìn ọ̀dà ìyàwó yín fún mi kó náà máa bá mi lọ síbẹ̀ yẹn a máa padà wálé lópin ọ̀sẹ̀ òun náà lè máa rí èlò kan mú wálé láti fi lè ranko ẹ̀ lọ́wọ́. ẹ ṣe Yes sir. ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín irú àná tí yín máa ṣọ̀wọ́n o káláwọn àna míì ni wọ́n máa fòrú ẹ̀mí ọkọ ọmọ wọn ni pé kò dá lókòwò kò dá lókòwò ó dẹ̀ àṣeṣe kí ọkọ yẹn kó máa ní agbára àti ṣe ohun tí wọ́n fẹ́ fún ọmọ wọn mo dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí ẹ ṣe ṣé wàá rí ohun tó máa ṣe ni pé ẹ jẹ́ kí n rí àbúrò mi tí n bá kàn sí ibi tá a bá sọ sí màá jẹ́ kẹ́ gbọ́. ọ̀gọ́ tẹ bá ní ẹ fẹ́ kẹ́ rí àbúrò yín náà ìyẹn náà dáa ṣùgbọ́n kankan ló dá mi lójú o wípé gbogbo àṣẹ tẹ bá pa fáàbùrò yín báyìí kò gbọ́dọ̀ sọ wípé kò ní tẹ̀lé rárá. òótọ́ ni àǹtí mi kódà bọ́kọ mi wà nílé nìkan ẹnu ọkú làṣẹ wà. bẹ́ẹ̀ni. òótọ́ ni ẹ̀rí yẹn sọ gẹ́gẹ́ bí òye àwọn àgbà ni wọ́n ní ọkọ tí ò tọkọ ló máa ní ìyàwó mi gbòǹjẹ akájọ jẹ tọkọ bá tọkọ ìyàwó mi mo fẹ́ jẹun adẹ̀gbòǹjẹ síwájú ẹ̀ á jẹ́ lóòótọ́ ni ẹnu mi làṣẹ wà nígbà tẹ́tí ní a máa wálé lópin ọ̀sẹ̀ mo fara mọ́ olúwa ló ṣe ẹ ṣe ọkọ ẹ ṣe gan ẹ ṣe àdúgbò ẹ ṣe. ṣé tóun ló máa bójútó àbúrò ẹ̀ èsì àìwé báwo ni. ọ̀nkú tóun kẹ̀ ẹ̀yẹn wo irú àsìkò yìí fàpẹ̀rẹ̀ ó ti lọ skul ṣé tóun tí ò ní máa sínlé ni màá fọmọ tì ọmọ òkókó èmi ò lè fọmọ mi fún tóun o kódà ọmọ ọ̀dọ́ wa gan tó dàgbà ju tóun lọ mi ò lè fọmọ tì ọjà wo ni mo fẹ́ máa tà tí mi ní gbọ́mọ dání ẹ wo máa tọ́jú nǹkan mi ẹ mọ̀ pé ṣì ń mu yàn ní máa máa gbé nǹkan mi dání. ok ó dàbẹ́. ẹ ṣeun kú kò tọ́pẹ́ èmi lọ nìyẹn o. lọ́kẹ̀ mo ti gbóbi àmàlàkà náà ẹ̀gbọ́n mo ń dání ẹ̀yẹ tó máa ń ṣe tó ń jẹ. ẹ ṣe máa jà. kò burú. ẹ ṣe gan-an olúwa tó ti náà ṣe. àmàlìyìn bá wa olúwa tó ṣe. olúwa bá wa wò. olùfẹ́ read medicine. bẹ́ẹ̀ sọ. ìgbà tí result dẹ̀ máa jáde wọ́n ní cut off mark ẹ̀ wọ́n ní microbiology ló ṣe. bẹ́ẹ̀ sọ. abẹ́kọ̀ why don't you just go in for it. kò bẹ̀rẹ̀ yẹn at the end of the day wàá dẹ̀ change course ẹ̀. all right sir. wo jẹ́ kẹ́mi sọ kíní kan fún ẹ o téèyàn bá máa rin ìrìn máìlì 10 ìgbésẹ̀ kan lèèyàn fi ń bẹ̀rẹ̀ ṣé o gbà láti lọ ṣe microbiology. gbogbo nǹkan tí ẹ sọ náà mo ti gbọ́. that is it that's my boy very good. mo lè rí i pé from experience ẹ̀yin náà ti ń sọ̀rọ̀ so kọ́dẹ́bàrà ní kí n ṣe náà máa ṣe. good. gbà wọlé dé. pé díẹ̀ tí mo wọlé náà
Ìgbà mo ń try láti get to you but ọ̀rọ̀ tí mò ń bò ń sọ. Owó dẹ̀ ló wá pè mí pé dáàdi ẹ̀ ti dé. Ẹ má bínú ọ̀rọ̀ tá à ń sọ yẹn ò tẹ́ kí n. Ọ̀rọ̀ school ẹ ni mo ń bá sọ. Ṣé dẹ̀ ti gbọ́ sí yín lẹ́nu? Kò ní option ó ti gbà. Mo lọ wá dà. Wọ́n mi fẹ́ sáré wọ town. O fẹ́ wọ town? Bẹ́ẹ̀ni. Báwo pẹ́ ni o? Àmì ni pé àtọ̀ ó lè tán sí. Adúpẹ́. Dáàdi Bọ̀dé. Yes dear. Kí ló ṣẹyìn tàǹtí Àdùnní? Àdùnní. Kò sí nǹkan kan, kò sí problem kankan. Kò sí nǹkan kan ò ṣẹlẹ̀, nǹkan kan ò transpire láàrin yín. Kí ni wọ́n gbọ́? Ọ̀rọ̀ ilé ò ṣẹlẹ̀ láàrin yín. Ìyẹn ló dẹ̀ fẹ́ béèrè ló wá ń gba ọ̀tún gbòsì. Lóòótọ́ ni mo sọ f'Ádùnní pé kó kúrò nílé. Ilé yẹn fẹ́ bọ́ sí lílò báyìí. Mi ò dẹ̀ sọ fún pé kó kúrò lásán. Mi ò ní kó kẹrù ẹ̀ síta náà. Mo kọ́ check fún Àdùnní láti lọ gba ilé mi. Bèrè pé kí l'Àdùnní ṣe. Àdùnní mú check yẹn ó jùlù mi láyà. Dáàdi Bọ̀dé. Yes sir. Kí ni nǹkan tẹ́yin fẹ́ fi ilé yẹn ṣe? Ṣé ẹ fẹ́ fi ṣe extension office yín ni? Ẹ fẹ́ fi rent ni? Àbí kí ni nǹkan tẹ́ fẹ́ fi ṣe gan? Èmi ni mo ní ilé mi. Àsìkò dẹ̀ tó fún ibẹ̀ yẹn láti jẹ́ pé kí n lò ó ni mo ṣe ní k'Àdùnní kúrò ńbẹ̀. Láìpẹ́ láì jìnnà ní tí mo fẹ́ fi lè ṣe ìwà máa gbọ́. Ẹ̀yin náà wò náà ilé téèyàn ti ń gbé for the past 5 years. Tẹ wá ní kó kúrò ńbẹ̀ lọ́sàn ọkàn orúkọ. Ó máa dùn náà. Ìwọ náà gbọ́ nǹkan tí wọ́n gan sọ nísìn. 5 years. Ibi téèyàn ti ń gbé fún ọdún 5 ṣé lèmi l'Àdùnní fẹ́ jù sí ni? In the normal sense gan ń bọ̀ lẹ́yìn k'Àdùnní wà. Ilé ọkọ ẹ̀ ló yẹ kó wà. And mo tún wá rí ara mi lọ́wọ́ ìbí ìgbà tábà ní mi ò ran Àdùnní lọ́wọ́ rárá. Torí ilé ọkọ ẹ̀ ló yẹ kó wà. But kankan ni o kódà kẹfẹ́ kan lọ lé ọkọ gan nígbà tí ọ̀rọ̀ kò wá tí ì bọ̀ sí ẹ dẹ̀ mọ̀ pé kì í ṣe gbogbo ọlá lórí ọkọ. Ìyá Bọ̀dé ọwọ́ ẹni la fi ń tún wà ẹni ṣe ẹ jẹ́ k'Àdùnní náà kó wá tiẹ̀ síwájú. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́rù tèmi mọ́ ti yín o kí lẹ fẹ́ káwọn ẹbí máa sọ wọ́n á ní ṣé mi lè dá sọ́rọ̀ tó wà nílẹ̀ yìí gẹ́gẹ́ bí ìyàwó. Kí ni tiẹ̀ ti jẹ́ ń bẹ̀? Ìwọ nílé ni ṣé ìwọ ní k'Àdùnní kó kúrò nílé ni? Tó bá jẹ́ tọ̀rọ̀ family mi ni ìwọ má jẹ́ kí yẹn bọ́dà ẹ̀ èmi á clear ìwọ lọ́dọ̀ family. Tó bá kúkú yá àmọ́ tẹ fẹ́ fi ilé ọ̀hún ṣe. Ìwọ ní sùúrù. Tó bá kúkú yá àṣírí àtún àǹtí Àdùnní wálé. Kí ló tún ló dé o? Wọ́n lọ fún yín kì í. Ìyá Bọ̀dé Àdùnní tiẹ̀ ti kọ́kọ́ kọ́ fún ẹ lọ kọ́kọ́ lọ́ mi ní fún bá mi kó o ṣe. Onílárí kò sẹ́ni tó mọ̀lá o ohun tí yóò wù lọ́jọ́ alẹ́ nìkan kì í gbóòórọ̀ mọ́. Kélédùà dákúnlé jọ̀wọ́ àdúrà wa. Gbogbo ọ̀rọ̀ níta sọ yìí ní ṣọ́tẹ̀ báyìí. Oníbàbúrú kò pé kọ́lá kó burú mo fẹ́ kẹ́ mọ̀ bó bá sì ń dùn lónìí ẹnìkan kò lè pé yóò dùn lọ́la agbọ́kùkù òjò dominú agbádànù ẹ ò wá ayé lóde òjò tó ṣú kó wà rọ̀ mọ́ ẹ wá wáyé ọ̀dàlẹ̀. Kélédùà ayé jọ àdúrà wa ó má ṣe jẹ́ kí búburú fún wa jẹ lọ́jọ́ alẹ́ wa. Báwo ni olóyè Bọ́ládé ló ń sọ̀rọ̀? Wàrà ò sí lónìí wàrà máa lé wà bá di lọ́la. Wait, ṣọwọ́ 16 seater ní corner unit yẹn o ìyẹn ti wà nílẹ̀ very good then dining nìkan àga mẹ́rin alága mẹ́fà ni mo ní kẹ́ fi ṣe kò burú nù yìí mò ń bọ́ àkó gbogbo ẹ̀ sìn wá gbé truck wá okay thank you very much oṣego balance ẹ ti ready balance wa kó balance ẹ sí wa all right ó dàbọ̀ o ṣe. Onílárí kò sẹ́ni tó mọ̀lá o ohun tí yóò wù lọ́jọ́ alẹ́ nìkan kì í gbóòórọ̀ mọ́.
Elédùà dákun yé jọ̀ọ́ àdúrà wa kó má ṣe jẹ́ kí búburú fún wa jẹ lọ́jọ́ alẹ́ wa. Aunty, ẹ disappoint mi o. Ẹ disappoint mi gan ni. Mi ì dẹ̀ expect ẹ̀ sí yín. Kí ló dé? Ẹ wá síbí láti wá gba ìyọ̀ǹda fún àbúrò yín. Ẹ dẹ̀ ṣe ìlérí pé a máa wá lọ́sẹ̀ẹsẹ̀. Ẹ dá mi lóhùn. Ìgbà ló ti wá gbẹ̀yìn nísìn. Mo délé yín. Mi ò bẹ́ẹ̀ nìkan kan. Nígbàgbọ́ wípé ẹ ti lọ síbi ọjà yín. Pé tẹ bá darí dé, ẹ yọjú sí mi. Síbẹ̀síbẹ̀ kó wá. Ẹ wá ń bọ̀ nísìn. Ẹ sọ mi di aláìmọ̀ṣẹ́mọ́ láàrin mọ̀lẹ́bí. Ẹ sọ mi di yẹ̀yẹ́. Ẹ dá mi lóhùn. Ọkú, gbogbo ìtẹ́ ẹ̀sọ́ iṣẹ́ ìdùnnú. Nǹkan mi ti ṣẹlẹ̀. Nǹkan mi ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? By the way, Táyọ̀ ńkọ́? Ọ̀rọ̀ ẹ̀ náà ni torí ẹ̀ wá. Ṣé o ti kú? O ti kú. Ọ̀gá mi, báwo lẹ ṣe máa take irú decision yẹn lẹ́yìn mi? Inú mi ò dùn sí o. Wàá fi ọmọ mi lẹ̀ láàrin ọ̀sẹ̀, weekend nìkan ló máa wà nílé. Ṣé nítorí pé nǹkan ló bí? Mi ò like irú decision tẹ take yẹn. Ó máa dàbí pé èèyàn lè tọ́jú ilé ẹ̀ nínà. Àbúrò mi, má bínú. Ìgbàgbọ́ mi ni pé ohunkóhun tí n bá ṣe lẹ́yìn ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n, ìwọ ló ṣe. Bọ̀dá mi kì í ṣe bí eléyìí. Ó ti yé mi náà. Èmi náà ti wá rí dáadáa ní ìsìn pé oko kì í jẹ́ ti bàbá tọmọ kó má làálàá. Mi ò sọ bẹ́ẹ̀ o, n tí mo sọ kọ́ ẹ. Ohun tó ń sọ fún mi nìyẹn. Ohun tó tún wá jẹ́ kí n gbà á láyè ojú ọ̀rọ̀ tútù tẹ́gbọ́n ẹ̀ sọ lọ. Nígbà tó ń sọ pé a máa wálé lópin ọ̀sẹ̀, mo ṣe yọ̀ǹda. Tó bá wá lópin ọ̀sẹ̀ yìí, màá yílù padà pé kọ́rọ̀ ò rí bẹ́ẹ̀ mọ́. Ẹ jẹ́ ká gbàgbé yẹn ti kọjá. Ẹ fẹ́ kí wọ́n máa sọ pé èmi àti yín ní àwọ̀ àbí? Ẹ̀yin àgbà náà lẹ ní bógiri ò bá lanu aláǹgbá ò lè wò giri. Màá dẹ̀ fẹ́ kẹ́ ṣe nǹkan kan fún mi. Ṣèbí ìyá tọ̀mí ọ̀hún àlè. Ó lọ sí ọjà. Tó bá di ní àárín ọ̀sẹ̀ tí òun lọ ẹ̀, màá fẹ́ kí Ṣẹ́gun wà níbí kó máa gbà bí lọ sí school. Tó bá tètè dé weekend kó wá máa mú. Mi ò lè kan lọ kí mo kí ní lọ́kàn pọ̀ ọmọ mi ọ̀dọ̀ kan ló wà nílé náà. Ní ò ń ṣe tó le. Ibi ilé ọ̀hún ilé. Ìsìlẹ̀ o. Ẹ máa burú o. Táyọ̀ kú. Báwo ló ṣe ṣẹlẹ̀ gan-an? Níjẹta, ìyá ìgbé ó fún lọ́yàn, ọmọ wa gbàgbé sú. Ìyá ẹ̀ wá tẹ sáàrin èmi àti ẹ̀ báyìí. Nígbà tílẹ̀ mọ́, ta jí ta dẹ̀ máa wo ọmọ. Dákẹ́. Ẹ lọ́wọ́ pa, ẹ wá ń dímọ́. Ìkà nìyí. Kò rí bẹ́ẹ̀ ó kú ọmọ pa. Pàápàá jùlọ, láti jẹta, ẹ wá di ọmọ mọ́lé. Ó ti sìn. Wọ́n ṣe kí ni? Wọ́n ti sìn. Ẹ máa wú. Ẹ máa wú. Ẹ máa wú. Ayé mi o. Ọmọ bí èmi àti ọ̀nkù ẹ̀ ṣe jẹ́. Òjò dẹ̀ ti ń pagún bọ̀ ọ̀nà jìn. So mo lè pera mi ní mọ̀lẹ́bí yín. Sórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, àìdá ò ládà pé o. Bí nǹkan ò bá da ká sọ pé kò da ṣàn. Níbi tó fàbúrò ẹ̀ sí pé kó máa gbé, kó má tẹ̀lé fún ní notice pé ó fẹ́ ṣe nǹkan báyìí o. Wádìí pé ẹ lójijì ìyàwó tuntun ń bọ̀ wá bá ń bẹ̀ nílé tí o ti ń gbé tí kìí ṣe ní tí kìí ṣàná. Níyàwó tó jẹ́ pé mọ̀lẹ́bí pàápàá ọ̀tẹ̀ tí mọ̀ dípò kí wọ́n máa fọwọ́ sí. Tó ibi tọ́rọ̀ dé yìí, alátúnṣe ló máa túnṣe ara ẹ̀. Ìwọ ló máa ṣàtúnṣe ọ̀rọ̀ ara ẹ̀. Láàrin ǹjẹ́ ọ̀rọ̀ tí ọ̀rẹ́ mi sọ yìí ó yàtọ̀ sí ohun tí mo fẹ́ sọ. Uncle, Sherry, mo nígbàgbọ́ pé tí ẹlẹ́ṣẹ̀ bá ti mọ ẹ̀ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀
kò tún yẹ kó pẹ́ lórí ìdọ̀bálẹ̀. Ẹ̀yin náà ni màá bẹ̀ sí àbúrò mi kẹ́ ẹ bá mi tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀. Mo mọ̀ pé tí mo ṣe fún Àdùnní nǹkan tó dùn gan ni. Ẹ bá mi bẹ̀ pé kó má bínú. Wo Àdùnní, oṣù rèé o. Okùn ọmọ ìyá tó wà láàrin wa ò ní já. Ẹ jẹ́ pé gbogbo ẹ ti tán náà ni àmọ́ Àdùnní ìwà tí wọ́n á fún ẹ ní agbára kan yàtọ̀. Mo fẹ́ kó fáìnì ẹ̀gbọ́n ẹ̀ fáìnì ẹ̀ fún nǹkan tó ṣe fún ẹ. Bó tiẹ̀ jẹ́ wo owó tí o kọ́kọ́ lò fẹ́ fún tẹ́lẹ̀ kó fi gbalẹ̀ yẹn wàá fún tó fáìnì ẹ̀. Nǹkan bá mi fi 250,000 kówó tí wọ́n fún mi ìjọsìn. Kó bẹ́ẹ̀ fi 250,000 kún owó ilé tó fẹ́ fún ẹ tẹ́lẹ̀. Àdùnní, gẹ́gẹ́ bí tí mo sọ fún ẹ tẹ́lẹ̀, tí n bá kọ́lé fún ẹ kó pọ̀ jù. Nípa ọmọbìnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí náà, iṣẹ́ tíwọ náà máa ṣe gan ló pọ̀ jù mẹ́. Bó tiẹ̀ jẹ́ pé Ìyábọ̀dé ò tí ì mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ara ọ̀rọ̀ nìyẹn o, ìyàwó ilé ìyẹn ọ̀mọ̀ pé o ti gbéyàwó mi. Ẹ tó fẹ́ fẹ́yàwó méjì tí ò mọ ètò àárín yẹn ṣe. Ìyàwó ti ilé ò tí ì gbọ́ sí. Ó máa rí bẹ́ẹ̀. Èmi ló máa kú sí yọ́yọ́, ìrẹ́ ni wọ́n máa mọ bó ṣe máa sáré sọ̀tún sórí sáré sósì. Arọ ẹlẹ́sẹ̀ kọ́ tẹ́lẹ̀ bó bá dárò ọrùn ẹlẹ́sẹ̀ méjì ló bá dá tí ọrùn Àdùnní wá fẹ́ dá sí báyìí ní ẹ kò burú. ìṣọkùnrin ilé má bínú ṣẹlẹ̀ ẹjọ́. Ẹ ṣe sá. Ọ̀rẹ́ ọmọ nílé ti dé o. Hello there. Méjì. Àdùnní, ìyàwó mi tí mo ń sọ̀rọ̀ ẹ̀ fún ẹ nìyẹn. Ṣadé, àbúrò mi ni. Àbọ̀tàdùn ní o ṣe iye o, kí ló dé? Má bínú. Mo bí. Bàbá lómi ló máa ṣe jajì náà máa nírọ́ ni. Ta ló ti yẹ tó wà ń bẹ̀ tí ì bá ṣe wọ́n kó máa bá mi lọ sọ́tún lọ sósì. Kí ló wá dé? Bó ṣe yẹ kó rí ní àmọ́ foríjì mi má bínú. Ìwọ náà ó ti mọ̀ pé ọ̀dọ̀ yìnyín náà tẹ́ bá fẹ́ wá iṣẹ́ ẹjọ́ kan ní ṣúlẹ̀ ọjọ́ méjì. Ìwọ náà dé mọ gbogbo wàhálà ó sì yẹ kó yí ẹ. Òótọ́ ni. Àdùnní. Mo jẹ́ ní kí wọ́n ra nǹkan ọmọ mi ń bì ní o. Ó dàbí pé wọn ò tí ì gbà wọn ọ̀sàlẹ̀ yìí. Wọ́n ti gbà ó ti lólúwa. Èmi náà ní kan bí mo ní kan ní ṣọ́ọ̀bù bí. Báwo wà ní báyìí? Dáadáa ni ọmọ ẹ̀ ń kọ́. Adúpẹ́ wà. Ọ̀rẹ́ Túndé nǹkan. Túndé. Ọ̀rẹ́, ó jẹ́ fìyẹn lẹ̀. Ìvẹ́ǹtì ti overtake yẹn. Kí ló dé ẹja ni? Èmi àti ọjà. Àmì mi ti jáwọ́ náà àpọ̀n tí ó yọ. Wọ́n ti gbómi lákaná sìn ọ̀rẹ́. Rọ o. Ṣé mo yẹ ṣe bímọ ni? My dear, ayé ìṣerú ẹ̀ o. Ṣorí lọ́wọ́ tí mo wà yìí, ọpọ́n mi ti sùn. Èmi ti jáwọ́ náà àpọ̀n tí ó yọ gbómi lákaná. Ṣorí bí mo ṣe wà yìí, mo ti wà pẹ̀lú bàbá olówó kan tó jẹ́ pé ó rẹ́dì láti tọ́jú mi àtèmi àtọmọ. Mo tiẹ̀ gbé ọmọ mi fún pàápàá ni. Ó gbé ọmọ bọ̀dà Túndé fún. Bẹ́ẹ̀ni. Ṣé òun ò bímọ rí ni? Ó bímọ, ó tiẹ̀ fẹ́ yàwó pàápàá. Ìyàwó wà nílé ẹ̀. Ayé ń ṣerú ẹ̀ ọ̀rẹ́, mo gbé fún ni òun náà dẹ̀ rẹ́dì láti tọ́jú ọmọ, ó ti gbà pọ́mọ òun ni. Nǹkan dé. Báwo dẹ̀ wá ni wọ́n ń kọ́ ọkọ ẹ̀ ń kọ́ ọmọ ń kọ́. Ẹ ká ṣe gbàgbé ọkọ tèmi ẹsẹ̀gbẹ́ kan. Iṣẹ́ báyìí lọkọ tèmi. Ọlọ́run náà ló kúrú máa ń ṣe gbogbo nǹkan bó ṣe wù ló máa ń ṣe. Òrí wọ̀n ti ẹ̀ ẹni tó lórí òní fìlà. Ìwọ́rọ̀ kan tó fẹ́ látàárọ̀ ọjọ́ ẹ̀ tó ń tọ́jú ẹ̀ tó ń ṣe gbogbo ẹ̀. O tún yíyan ohun ẹ̀ mo ti ní bàbá olówó kan ló ń hun ẹ̀. Níbo ni bíṣọ̀bù ẹ wà? Ibi ìbíra yìí ni wọ́n tún ṣe jẹ́ ká lọ. Kí dáadáa kí ló wá dé tó ń wò bẹ́ẹ̀ ṣé máa gbálẹ̀ wá báyìí bí ni. Rárá chief, iye ọkọ mi. Wo àwọn ìyá ọkọ ẹ gidi rèé o. Ẹ káàbọ̀ ma. Sítajà lè dé. Ẹ káàbọ̀.
ìyàwó mi tí mò ń sọ̀rọ̀ ẹ̀ fún ẹ nìyẹn. Chief ti ròyìn yín fún mi gan. Ẹ jókòó mà. Láti ti jókòó. Bó tiẹ̀ jẹ́ pé mo ti ṣẹ́ nídìí ọ̀rọ̀ tiẹ̀ náà ni torí ibi tó ń wò yìí òun ló ń gbé bí tẹ́lẹ̀. Ṣùgbọ́n nígbà tí mo fẹ́ kí wọ́n wá síbí ni mo ní kó jáde. Ṣùgbọ́n àti parí gbogbo yẹn o kò sí yẹn mọ́ sí. Olúwa ṣeun. Sórí gbogbo nǹkan tí èèyàn bá fi ń tọ́jú ìyá ọkọ èèyàn òun ni kò fi tọ́jú ẹ o. Yọkọ mi kí lẹ fẹ́ jẹ kò sí nǹkan tá à ní ní. Ebi ò tí ì pa mí. Jẹ́ kó ṣe ẹ́ lálejò. Tó bá yá máa jẹun. Ju gbogbo ẹ lọ. Ṣé o mọ̀ pé mo sọ fún ẹ pé club mi ń ṣe nǹkan lẹ́nu. Jẹ́ kí n tètè lọ sí yẹn tí n bá kúrò ń bẹ̀ máa padà wá gbádùn níbí. Ẹ̀yin méjèèjì ẹ ṣíra yín bí òṣìṣẹ́ ọwọ́. Kẹ máa dọ̀wẹ́ kẹ̀kẹ́ máa ṣíra yín lálejò náà. All right, my chief. Ẹ má pẹ́. Ó dàbọ̀ ẹ má pẹ́ o. Ìwọ làbúrò chief. Ṣadé ẹ̀gbọ́n mi ni o ti rí ẹni tó gbà ọ̀pọ̀. Ẹ̀gbọ́n mi ló gbé ọmọ ọlọ́pàá wá fẹ́. Pa mí sílé má pa mí síta. Jọ̀wọ́ torí Ọlọ́run mo bẹ̀ ẹ́ yín. Ṣadé nǹkan tó ṣe yìí máa lẹ́yìn. Ó máa lẹ́yìn nǹkan tó ṣe yìí máa lẹ́yìn Ṣadé. Má jẹ́ kó lẹ́yìn. Èmi ò lè lájú tòmí lẹ́kítà lùbọ̀ kó sí. Ó dájú mo ṣe ìlérí kan fún ẹ. Ṣé bí mi ni mo mọ ọgbọ́n àyíníkì tí mo fi wọnú ilé wa? Màá tún mọ ọgbọ́n àyíníkì tí màá fi jáde padà. Ìwọ ṣáà fún mi nígbà díẹ̀ jọ torí Ọlọ́run. Tí ò tiẹ̀ ní pẹ́ rárá kí ló gba aládùúgbò máa kàn mọ́ ọ̀kan tèmi àti ẹsẹ̀ tí lè fi jọ. Ká ní mo mọ̀ pé ẹ̀gbọ́n ẹni chief mi ní ṣe ó ṣàmọ̀ pọ̀ rẹ̀ tímọ́tímọ́ lè máa ti. So ìtorí tiẹ̀ ni ẹ̀gbọ́n mi ṣe lé mi kúrò nílé yìí ìwọ ló ń kúrò wá nílé Ṣadé. Ṣé tí n bá ti jáde ó ti tán? Inú mi ti ẹ̀ dùn tí wọn náà mọ ìpé ẹ̀kọ́ tó bá rọ̀ wọn kì í tà sílé. Ṣadé má jẹ́ kó pẹ́ o. Ojú rẹ̀ ajá, ojú rẹ̀ ajá, ọ̀dàlẹ̀ ìyàwó ojú rẹ̀ ajá. Ojú rẹ̀ ajá, ọ̀dàlẹ̀ onílé bó ti ẹ̀ lẹ́yìn. A ní mo ti gbọ́ ìjà ìyàwó aláìlérò, ojú rẹ̀ ajá. Bàbá sọ tẹ́lẹ̀ pé a kì í mọkọ ọmọ ká tún má lè rẹ̀. Ìyá sọ títí bẹ́ẹ̀ ló wá kó tí ikú sẹ́bọ̀. Báwo ni wọn ní ọmọ kú títí tó fi sin ọmọ ẹbí nìkan kan mọ́ ń pa ẹ̀? Ṣé yẹn dá ẹgbẹ́ mi tún wá síbi ní ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀? Àwọn ọmọ wọn ò rójú tu ọ̀rọ̀ yẹn. Mo kàn fẹ́ kó mọ̀ ní pé mi ò ń ṣe ọ̀dẹ̀. Fèmí àti bàbá ẹ̀ lẹ̀ ṣùgbọ́n fẹ́ẹ́ dìbò àbí òde gbogbo ẹ̀ ni wọ́n ṣàlàyé fún ọ. Mo jọ ń torí Ọlọ́run torí tí mo gbé ká lọ. Mo rí iná mà. Yes, Pitunde, mo lákìn ló fẹ́ rí. Sir, ASP Morakinyo. Sir, how are you? Fine, sir. Kí ni àbájáde investigation yín lórí ọ̀rọ̀ $550 million fraud ti àwọn SEC Incorporation? Sir, àwọn commissioner tó wà níbí tẹ́lẹ̀ kí ẹ tó dé sir. Àwọn náà ní kí n hands up sir. Wọ́n ní kí n jáwọ́ ń bẹ̀ sir. Pé àwọn ní interest. In fact, bí mo ṣe ń wo case yẹn sir, ọ̀rẹ́ wọn olóyè Lánrè Bọ́ládé wọ́n are involved. Ló ṣe wá hands off? Yes sir. Obeying superior decision sir. Alantan sọ nìyẹn. Àwọn amúnibúni ẹran ìbíyẹ tí à ń sọ nìyẹn. Ara àwọn tó ń jẹ́ kó máa bú wa káàkiri ni. Anyway, ASP. Sir. And láti bring the case yẹn back now. A dẹ̀ láti bẹ̀rẹ̀ investigation lódindi lórí ẹ̀. Gbogbo ọ̀nà tí a bá fi máa rí àrídájú lórí case yẹn ni mo ń fẹ́. And you have my support. Thank you, sir. And of course, mo fẹ́ jẹ́ kó mọ̀ wípé from time to time bí investigation bá ṣe ń lọ ni kò jẹ́ kí n máa mọ̀. Yes, sir. Are you okay? Yes, sir. Ojú rẹ̀ ajá, àfàlẹ́ ìṣọ̀kọ̀ ojú rẹ̀ ajá. Ojú rẹ̀ ajá, ọ̀dàlẹ̀ ìyàwó ojú rẹ̀ ajá.
ojú rẹ̀ ajá òjálẹ̀ onílé bó tiẹ̀ lẹ́yìn. ọpẹ́ fọ́lọ́run alábíàdé o ó ṣe jẹ́ ọpẹ́ ìwọ fi máa gba ẹ̀fún ọrẹ o. kí ló ṣe gangan náà. ìwé ìyá ti jẹ mí lọ́tọ̀ ọ̀nà ìyá ti jẹ mí ẹ̀rọ ẹ̀rọ ìyá ti jẹ mí ìyá ti jẹ mí. a ní sọ fún oúnjẹ lẹ̀ lẹ́ni dá mi lóhùn sọ fún oúnjẹ lẹ̀ lẹ́ni torí pé kí n wá kíchìn kan sóúnjẹ fún ẹ o má bẹ̀rẹ̀ sórí mi pé sórí ìwọ náà pé èmi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. àpòlíṣì sọlẹ wà lánàá àbí yèrè kẹrẹ. lálá wàlẹ́ ìsálàm. àbá àrọ wá sí. lẹ́yìn ìgbà tá a ti gbórúkọ ọmọ jáde tán. àwọn àbá wa sọ pé kí lẹ sọ. Kúnlé ta ni àwọn àǹtí. ìyàwó mi nìyẹn. Kúnlé. ẹ ká sọ. ìyàwó. kí ni wọ́wọ́ yìí kọ ẹ̀yìn ẹ síbí kọ ẹ̀yìn ẹ kọ ẹ̀yìn síbí. wonderful. pátá lọmọdé ìwọ yìí. àwítán ó bẹ̀rẹ̀ sí ní gàṣẹ̀ kiri gbogbo school compound ó kẹsẹ̀ kan sókè ó lóun one leg up kò sí nǹkan tó máa ṣe fún mi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ no let me talk to these people they are not my stuff. bẹ́ẹ̀ ọkùnrin ṣe máa ń sọ nìyẹn bẹ́ẹ̀ ṣe máa ń sọ nìyẹn ìgbà tọ́wọ́ yóò bá tí ì tẹ̀kù dàlẹ́ wọn máa ṣe bẹ́ẹ̀ yẹn tọ́wọ́ yín bá ti tẹ̀ nǹkan tẹ̀ ń wá ń sìn yìí ẹ máa dá lágbára ni. agbẹ́rún kan ló sọ pé kíkẹ́ máa mú wa. ẹ wọ ẹ jẹ́ kí n sọ fún yín oyún yìí èmi mo ní kò dẹ̀ sí ẹ tó lè gbà. ìwọ fún ọ̀nà pẹ̀lú ẹ̀jẹ̀ ìwọ ṣá